Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Bí gbogbo ojúlówó ọmọ Yorùbá jákèjádò ṣe ń ṣe àjọyọ̀ wípé Olóyè Sunday Ìgbòho Òòṣà ṣe àfilọ́lẹ̀ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà la rí àwọn mùsùlùmí kan tí wọ́n kó ara wọn jọ tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó bá wọn fagilé. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Ẹ má sọ̀rọ̀ Gani Adams nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ Gani Adams kọ́ lè léyìí. Gani Adams ò sí lára àwọn àmọ̀ bóyá ó lè jẹ́ bàbá àsàlẹ̀ wọn o. Àwọn Fúlàní ni wọ́n ń pe àwọn Christian sí pé káwọn ọ̀dọ́ pawọ́ pọ̀, káwọn ọ̀dọ́ bá ìwé ẹkùn jà pé ìwé ẹkùn is a terrorist organization. So we are not talking about Gani Adams now. Nǹkan tó ń ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ síwájú nìyẹn pé tó bá fẹ́ dá security instead of lọ kúmọ́kúmọ́ sábẹ́ ẹnìkan kọ́wọn náà lọ dá sílẹ̀. Bàbá wa ẹ tó bá ṣe ń join ètò má pè é padà sà ẹ máa ní sùúrù. Mo fẹ́ ká show yìí ẹ má ẹ̀ka lọ sọ̀rọ̀ Gani Adams lórí show yìí. Àwọn ọmọ Fúlàní tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ò sọ̀rọ̀ security wọ́n kàn ní ẹ bá wa ní tàbí ká drop yín o. Wọ́n kàn sọ fún yín pé kẹ́yìn Christian kẹjọ́ ní àwọn táwọn jẹ́ mùsùlùmí ànábì ní apá káwọn ọ̀dọ́ bá ìwé ẹkùn jà ní a máa drop yín àkínṣe yẹn lórí péjì yìí o. Máa drop yín mi ò láti máa ṣe show máa tún ẹ̀kọ́ mi láìkẹ́ rárá. Ẹ̀yin Christian wọ́n ní ẹ jẹ́ káwọn pawọ́ pọ̀ káwọn ọ̀dọ́ bá ìwé ẹkùn jà. We don't want to go to Gani Adams on this show. Ẹ ṣe màá mi bá ń gbòòtò. Hello. Ẹ ṣe ẹ kú ṣé o. Ṣé nìyẹn? Ọlọ́run á máa fún yín ṣe o. Ọlọ́run máa pẹ̀lú wa. Lórúkọ Jésù. Ẹ dákun gbogbo àwọn olórí ike tí wọ́n fẹ́ da Nàìjíríà rú yìí wọ́n ẹ̀ ṣọmọ Nàìjíríà. God bless you màámi. Ọkùnrin ló tiẹ̀ Ah, God bless you sir. Nàìjíríà. Wọ́n ń sọmọ Nàìjíríà wọ́n fẹ́ pa yín lẹ̀ Yorùbá kan gbalẹ̀ ní. Ẹ bá lọ́wọ́ Gani Adams lórí ètò. Alárìnká ni wọ́n gbọ́kàn lórílẹ̀‐èdè kan lórílẹ̀‐èdè ní kán kóra wọn dà síbi tán ti wá kán mọ́ yọ Nàìjíríà. Àwọn tó sì fẹ́ fẹ̀sìn da Nàìjíríà rú Ọlọ́run ò ní gbà fún wọn. Amẹ́ríkà bí wọn lẹ́sìn wọ́n ṣe tóbi tó òǹkàlùkù ṣẹ̀sìn tó wù ní wọn ò múyàn bí kankan wọn ò lè wá lómi ọbẹ̀ jẹ́ wọn àṣẹ máa gba kò sí ìdílé tí ò lórí ẹlẹ́sìn méjì mẹ́ta kí ló wá dé àlàáfíà ládẹ tí ń gbé láti bí àìmọye ọdún tó ń lé yábádé ẹ ń bá lè bá wọn ṣe bí Christmas dé àjọ ṣe ẹ̀kọ́ mọ́ fi ẹ̀sùn kó wa lómi ọbẹ̀ ní Yorùbá fẹsẹ̀ rí à kò jù bá ń lọ lọ́wọ́ dúró tí wọ́n. Ẹ ṣe mọ̀. Ṣé no to Sharia law lórí ilẹ̀ wa? Ṣé no to Sharia law? Ẹ̀yin Kírísítẹ́nì ẹ pè wọlé ẹ kọ comment section. Ṣé ẹ fẹ́ rú ẹkùn àbẹ́fẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí ànábì ní apá ẹgbọ́n sókè? Kò sí nínú ọ̀rọ̀ Kírísítẹ́nì. Mr. Richard kò tí ì kàn ní ẹni sùn ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù àti gbé kọ̀ ní. Yes, à ń gbà yín lóhùn. Ọmọjọmọ lọ gbọdọ àná. Bàbá mi ẹ̀ ní ṣòfò. Ẹ kú ètò. Àjọ ń ṣètò. Ọlọ́run àtúbọ̀ bá wa tù. Àṣẹ. Ṣe rí ẹni tó bá lóun ò fẹ́rù ẹ̀. Kéèyàn lọ sínú gbogbo ọmọ bá ń Fúlàní ṣáyé. Kọ́ wọ next available bus lọ Sambisa. Torí lọ́wọ́ ẹ̀ ìlú ẹkùn ló lè ṣe. Táwọn tó tí gbogbo abá tó mú òòṣà sáàrin tí wọ́n tún ní security ilẹ̀ Yorùbá wọ́n gbélé ẹlẹ́wọ̀n.
kí ló tó ẹni táwọn bàbá yẹn ẹ bá dẹ̀ dúró sẹ́yìn ẹ̀ báyìí bí ìgbà tó dọ̀ ń dúró sẹ́yìn èèyàn ni. bẹ́ẹ̀ èmi wọ́n fẹ́ kọ́ máa gbé wọn ní kọ́ máa gbé wọn ní wàrà wọn dán ìgbà tó bá lóun ò fẹ́ bẹ̀ sílẹ̀ Yorùbá bí ẹkún ní ṣe gbére bó ṣe máa ṣe ayé ẹ̀ ní ìgbóni oṣù ọmọ máa bá máa lù jì ní ẹ̀sìn máa jẹ́ nìyẹn ẹ wò ẹ rí lọ́wọ́ táwa rẹ̀ àwa Yorùbá ti jí eléyìí táwọn Haúsá sọ yẹn nísìnyí ta ló máa gbọ́ speech yẹn torí ẹ̀ ò ní dìde. ẹ̀gbọ́n tọ́ra Haúsá yẹn sọ. ta ló máa gbọ́ speech yẹn torí pé ibo la dọ̀gbọ́n ibo la dé ibo la dé dúró. láti gbà tí generation tí wọ́n ti ń ṣe kíní wọn Tinubu yìí nìkan ni ti ẹ̀ yàtọ̀. bẹ́ẹ̀ni. ó ṣí everybody lójú. bẹ́ẹ̀ni ó gbà kí everybody sọ̀rọ̀. talk as you want tẹ bá sọ̀rọ̀ ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn ibẹ̀ lẹ ti máa rí ibẹ̀ ṣe máa jà fúnra yín tó ní kálukú. òun náà ti ń fight fún Haúsá níbẹ̀. so kí wọ́n máa lọ sí Sókótó kọ́ lọ bá Adams Kúkì máa ṣe kinní wọn. kọ́ máa lọ bá dá màálù. àbí kí ló lóun jẹ́ kọ́ lọ máa bá ṣe ní ayé wọn lọ. àbí kẹ̀kọ́ gbọ̀nà Sambisa forest kọ́ lọ máa lọ. àbí next available bus ẹ máa wọ lọ Sambisa. àwa ti lọ́wọ́ èrò ẹkùn ní Yorùbá láǹdì no èrò ẹkùn no comment no ọ̀rọ̀. no ọ̀rọ̀ ẹ ṣe lọ àbá mi God bless kó máa lọ bẹ́ẹ̀ àwọn eléyìí ò gbọ́ nánà ìwọ tó bá fẹ́ ìwé ẹkùn jẹ́ ká mọ̀ ní comment section ọmọ Yorùbá tó bá ti fẹ́ ìwé ẹkùn ẹ jẹ́ ká mọ̀ ní comment section ẹ̀yin Christian tó bá fẹ́ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí àwọn ànábì ní apá wọ́n ní apá ni o ẹ̀sìn wa ní apá ni o ẹ bá wa gbọ́ sókè ẹ ṣeun ṣé Christian ní àbí Muslim àbí oníṣẹ̀ṣe. ṣé mi. bẹ́ẹ̀ ni mà. onífàdé lèmi o Muslim ni wọ́n fi bí wa o ìgbọ́n mi ò dẹ́ ti kú òun ti gbé òun mi. Muslim ni ṣé ẹ fẹ́ rọ ẹkùn àbẹ́fẹ́ tẹ̀lé àwọn mùsùlùmí ànábì ní apá. èmi ò sí pẹ̀lú wọn mọ́ ànábì ní apá yẹn mi ò sí pẹ̀lú ànábì ní apá. ok ẹ bá wa gbọ́. èmi ò sí pẹ̀lú àwọn ànábì ní apá mọ́ o. ẹ bá wa gbọ́ sókè màámi èyí náà ti ya everybody ti ya fún wọn. Yorùbá aláìsí wàhálà rárá ẹ sí mẹ́wàá. wàláì gbogbo àwọn ọmọ mi gan ọkùnrin inú wọn ti tẹfá èmi ò sí inú ànábì ní apá mọ́ o. Ọlọ́run kó ṣàánú wa o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi kí á múra dáadáa lórí àwọn ará bíi wọ́n ti wọ̀ wá pọ̀ jù. èèyàn kan lè ní lórí prógráàmù kan tó ń pọ̀ sórí fóònù mi. mo ń wo èyí tó ṣe ní tó sọ kékeré tó máa ń kọ́kọ́ sọ yẹn mo ń wò lọ́wọ́ nìyẹn náà wọlé ní sáà. ó ní àwọn gbogbo ìyàwó tóun ní nílé Fúlàní ni ó ní Yorùbá gbogbo wọn tóun fẹ́. bẹ́ẹ̀ rí pé gbogbo ẹ̀ ti wọnú ara wọn. ó ní gbogbo ìyàwó tóun fẹ́ dẹ̀ mọ̀ pé rere ni wọ́n ò lè ṣe kán má ṣe tibítibí wọ́n lè fẹ́ ìyàwó mẹ́rin wọ́n lè fẹ́ márùn-ún. ó láwọn ọmọ tòun náà tóun bí tán dẹ̀ ti ń dàgbà ó ní Yorùbá ni wọ́n ń fẹ́ ó lóun ò dẹ̀ lè bá wọn jà torí Yorùbá náwọn ìyá wọn tóun fẹ́. ṣé ẹ rí gbogbo ẹ̀ bó ṣe ti rí ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ti wọnú ara wọn púpọ̀ jù ó ti pọ̀ jù èmi ò mọ ibi tá a fẹ́ yà sí báyìí. ní kọ́ máa dúró kọ́ máa lé wa kó lórí ilẹ̀ wa ni. nìkan má dúró. bẹ̀tà wọ́n fẹ́ lé wa kó lórí ilẹ̀ wa. wọ́n fẹ́ lé wa kó lórí ilẹ̀ wa ni. ìgbà wa náà wà ní tètè yìí sì fún wọn. ìyẹn lèmi ń tẹnu mọ́ lóòrèkóòrè tí n bá pè tẹ́ bá rí pé padà tí mo sọ̀rọ̀ pé ihun tá a múra sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká múra sí i. gbogbo ètò tó ń tò tẹ́lẹ̀ yẹn nígbà tá à ń pariwo tí wọ́n dẹ̀ ti ní ká gbé yẹn ti kà sí ìlú ká pẹ̀lú olódòdẹ ẹ jẹ́ ká múra sí yẹn torí ọ̀nà kan náà ni wọ́n ò bá yọ báyẹn ṣe débi iye local government tí Yorùbá ní Kogi gbogbo kíní wọn yẹn ni mò ń fọ́lò tí mò ń wò tó kù ní ìsìn yẹn jọ torí Ọlọ́run àwọn tó bá súnmọ́ àwọn bàbá kan máa bá wa gún wọn kẹ́ṣẹ́ kọjọ torí ìtọ lọ́hùn a rí gbogbo àwọn bàbá yẹn pé wọ́n ti bọ́ síta a rí wọn lójú o wọn ẹni tó máa dá lápọ̀dé láàrin wọn a mọ̀ pé láàrin wọn gbogbo wọn ṣe ti dàgbà yẹn náà ilẹ̀ amúni àwọn Fúlàní wà láàrin wọn
Fúlàní wà láàrin àwọn ọba wa yìí náà. Kọ́lọ́run kó ṣàánú wa ní ojú òní nígbà tí àdúrà o ìwúre wa ó máa ṣe. Àwọn ológun wọ́n kù zuhum kẹ́ mú wọn lẹ́rú. Ó ní gbogbo ọmọ Yorùbá ohun tí ìwé wọn sọ fún wọn ní wọ́n má ti dórí ilẹ̀ yín ó ní wọn ò ṣe fẹ́ ìró ẹkùn ó ní wọn ò ṣe fẹ́ ìró ẹkùn ó ní àáfàá yìí kà síta ẹ jẹ́ á gbọ́ lẹ́nu àáfàá wàá kùlùlù wàá sùlùhù wàá gẹ̀gẹ́ǹgẹ̀ sọ̀rọ̀ àáfàá. ẹ jà wọ́n lógun. àáfàá ti sọ o. ẹ jà wọ́n lógun. wọ́n kù zuhum kẹ́ mú wọn lẹ́rú. bẹ́ẹ̀ ń gbọ́. wọ́n zuruhum kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé. Yorùbá ṣe ń gbọ́ wá kùlùlù ẹ jà wọ́n lógun wá sùlùhù ẹ mú wọn lẹ́rú wá kùlùkù wá kúlíkúlí ẹ tì wọ́n mọ́lé ẹ jà wọ́n lógun wá sìngìngìn wá gẹ̀gẹ́ǹgẹ̀ wá kúlíkúlí. wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ o. wá dídò òkú à máa mi bá a gbóhùn sókè máa pílẹ̀ tán. ok ẹ̀yìn kan tí mo fẹ́ kọ́kọ́ sọ ni pé Ọlọ́run kó ṣàánú wa. àṣẹ. ṣé rí wọ yìí lágbára Ọlọ́run ìgbà tí ọ̀rọ̀ Yorùbá tó máa lójú wọn ní fi ẹ́ ṣàwátì. àṣẹ Èdùmàrè. èmi gbàdúrà fún gbogbo yín àti Ìgbòho àti gbogbo yín tẹ̀ wà lórí íńtánẹ́ẹ̀tì pátápátá mo máa ń gbàdúrà fún yín àdúrà dẹ̀ máa gbà lórí mo ṣe fẹ́ kó rí fún yín. nípa níta jẹ́ máa get ready àṣẹ. fún number one ni pé mo rí program kan lánàá mo fẹ́ dá sí ṣùgbọ́n mi tètè ṣe wọ́n ní obìnrin kan wọ́n fẹ́ dẹ́ sí Ìgbòho ẹjọ́ ẹja fi sínú àdúrà obìnrin yẹn wọ́n ní kó sún sẹ́yìn wọ́n ní kì í ṣe girlfriend yẹ o wọ́n ní ṣùgbọ́n wọ́n rán sí Ìgbòho ṣùgbọ́n kò ní iṣẹ́ yẹn jẹ́ wàá fi ṣe ra àfi ṣe gbogbo fámìlì ẹ̀ àdúrà tá a máa gbà nìyẹn ìyẹn number one two ṣe rí ọmọ tí ètò ọ̀tàdọ̀ náà tó gbé ṣé àmọ̀ pé bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ orúkọ tó lòun jẹ́ tó lòun wà ní kinní kan bóyá ìlú òyìnbó tó ní wọ́n ní wọ́n ní ẹ̀pọ̀n rẹ̀ ó ní ó wà lọ́wọ́ wọn pé wọ́n ń ṣọ́ tó bá jẹ́ pé wọ́n rọ́bìnrin mú àyẹ̀ gbé tó jẹ́ pé mọ́tò tó gbé wá kò ní nọ́mbà wọ́n fẹ́ lọ pa ni o Ọlọ́run ló yọ òun kó náà kó dẹ̀ ṣọ́ra kó náà máa ṣọ́ kò ní ìdíje ká máa búra wa Yorùbá ni wá wọ́n máa bu anybody ìyẹn number 2 3 ni pé ṣé ẹ rí àwọn Fúlàní wọ́n ti pọ̀ àwọn míì á jáde tá máa sọ̀rọ̀ pé wọ́n fẹ́ ru ẹkùn Fúlàní wà lára wọn Yorùbá ló wà lára wọn àwọn tó tún dẹ wọ́n síta wà lára wọn so nǹkan tí mo tún fẹ́ sọ fún Yorùbá ni pé kán múra gidigidi lélẹ̀ tá a kó sí kán múra gan because àwọn Fúlàní yẹn wọ́n lọ múra mo rí bí tán ti ṣe exercise tán ti ṣe training o ó ní ká múra kán dira dáadáa kán dira torí nǹkan tó ń bọ̀ ó pọ̀ o ṣé tún àwọn Muslim gangan àwọn Muslim Yorùbá àwọn Fúlàní tó máa pa wọ́n àwọn Fúlàní ó sì máa pa wọ́n wọ́n ní àwọn Muslim Yorùbá wọ́n ní wọ́n ṣe bíi tiwọn ó yẹ kọ́ mọ̀ wọ́n ní wọ́n ṣe bíi tiwọn wọ́n sì máa pa wọ́n wọ́n sì máa bú àwọn Muslim wọ̀nyẹn tó sì máa pa wọ́n tó bá wọ̀ kọ́ máa dira kọ́ máa dára wọn nínú àpò tí òyò kan lómi dákaná sórí irú ẹkùn yẹn maybe 3 million for million ó dùn mí kí nìyẹn tó dùn mí bá kọ̀ máa ṣe lọ ni bá máa má tiẹ̀ lọ irú ẹkùn la fẹ́ o ẹni tó bá ti lóun fẹ́ ru ẹkùn kó lọ sí Sókótó kó lọ sí Màdúgùrú. 30 million yóò lè stop ìwé ẹkùn 30 million yín. ìwé ẹkùn la fẹ́ o Yorùbá nation no go back ni o ìwé ẹkùn la fẹ́. ìwé ẹkùn la fẹ́. tó bá ní wọn fẹ́ ru ẹkùn. ẹ máa lọ Sókótó straight. wọ́n lè móhùn mi lọ́nà pa wọ́n lè mú màá tọ̀tẹ̀ mi. wọ́n lè móhùn yín máa nìyẹn fàájà fún wọn àwọn olórí ìbú. tó gbogbo tó bá ti ní wọn fẹ́ gbẹ̀kùn ìsídà kò jẹ́ Muslim àwọn Fúlàní àwọn ló ń ṣe kinní yẹn àtàwọn tó ti lọ gbowó àwọn ló ń ṣe kinní yẹn bí o lè ní kó má dà ká má sọ̀rọ̀ sí ṣùgbọ́n káwọn Yorùbá kọ́ lọ múra dáadáa eléyìí tó ń bọ̀ ó pọ̀ wọn ní mẹ́rin kankan gbà yẹn o nǹkan tí mo fẹ́ fún mi ọlọ́ àpẹ̀lọ́wọ́ mọ̀ ó dàárọ̀. Mr. Richard ẹ bá gbóhùn sókè ẹni bá fẹ́ gòkè wá ẹni tó wà níbi iṣẹ́ ẹni tó wà lókè yẹn ti sọ̀rọ̀
Mr. Ṣe ìwà gbóhùn sókè tí wọ́n fẹ́ gòkè wá lórí TikTok ẹ sẹ́ndì ok ẹ sẹ́ndì kí ló máa ń sẹ́ndì at me ẹnìkan sẹ́ndì at me nísìn kí lorúkọ yín ẹ tó sẹ́ndì at me ẹ kì í wò kí gbé wọn sókè ẹ sẹ́ndì at me káfí gbé yín sókè ìfẹ̀kẹ̀ wá rìpọ́ọ̀tì péèjì mi ó ní wá sùúrù ẹ jà wọ́n lógun ẹ gé wọn lógun. bá wọn jà ẹ jà wọ́n lógun wọ́n kò zuhum kẹ́ mú wọn lẹ́rú. lórí ilẹ̀ wa kẹ́ mú wọn lẹ́rú àwọn olórí ikú. wọ́n zuruhum kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ séde mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lóko wọn gbọ́dọ̀ lọ ọjà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ ní yíta ẹ séde mọ́ wọn. ọmọ Yorùbá ṣe ti ṣe tọkọ séde mọ́ ọyìn ẹ bá gbó sókè wọn á sùúrù wọn á kúlíkúlí ó ti dojú ẹ báyìí à ń gbọ́ yìí sà. odò gbé wa o kò ní gbọ́dàlẹ̀. àṣẹ o wá sùúrù ẹ ṣe wọn mọ́lé o. ẹ rí nǹkan tó kàn ṣẹlẹ̀ yìí ni pé nǹkan méjìlá la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ tẹkinọ́lọ́jì ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kámẹ́rà òun ló fà á tí gbogbo àṣírí wọn ń sìn tó fi tú sí wa tó fi wá kùlùhù ẹ ṣe wọn mọ́lé. torí tí ò bá sí yẹn ni gbogbo mọ́ ṣe ń ṣe àwọn bàbá wa tó jẹ́ pé àwọn àgbé itọ́ dúdú sínú àwọn máa tún fún síta bí wọn bá ṣe máa ṣe fún wa up to today nìyẹn wà á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣírí everybody ti so everybody ti mọ ọ̀nà tá a máa gbà so ìyẹn ó ti kù sí wa lọ́wọ́ so lórí àwọn tán ní pé wọn ò fẹ́ ìrù ẹkùn so anybody tó bá ti fẹ́ ìrù ẹkùn ló ní Yorùbá lọ́wọ́ tá a wà yìí so anybody tó bá ti fẹ́ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá kí lorúkọ another state wà wọ́n lè gba Imo lọ wọ́n lè gba kí lorúkọ ẹ̀ wọ́n lè gba Saudi lọ anywhere náà lè gbà lọ ọtí nǹkan táwọn ọmọ Yorùbá ń fẹ́ sí. ọ̀tẹ̀ ẹ tẹ́ni mẹ́sẹ̀jì mi lórí fóònù à ń gbọ́ yín sàn. so ìrù ẹkùn là ń fẹ́ so anybody tó bá ti bá wa fẹ́ ìrù ẹkùn wọ́n lè fi state wálẹ̀. kọ́ máa lọ Sambisa. so kán gba state bòmíì lọ àbá wọn lẹ́jọ́ à ń gádà àwọn ọmọ ìrù ẹkùn à ń gádà àwọn ọjọ́ abẹ́ fún wọn ní special training so that wọn ò ní wà lókà bí àwọn ọmọ Gani tó jẹ́ pé wọn ò gbọ́n wọn mọ́mọ́ ṣe ń ṣe. ẹ má jà má Gani jà lẹ́nu wá sùúrù. so the next ìwọ ni mo fẹ́ sọ ni pé lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so nǹkan tí ta lọ́lọ́run tó ní láti gbégbèsè lórí mo fẹ́ advice ẹ pé kó police station wà bẹ̀ yẹn kán wá lọ́ọ̀yà kán charge àwọn people yẹn CPT sọ sí pé any case tó wá fẹ́ ṣe Ìbàdàn ló ti gbọ́dọ̀ ṣẹlẹ̀ Ìbàdàn níta lọ́lọ́run ti sọ̀rọ̀ Ìbàdàn náà ti gbọ́dọ̀ charge ẹ̀ so tí ò bá jẹ́ pé Nàìjíríà wà too lawless bọ́ọ̀ lẹ́tí máa wá gbéyàn láti Ìlọrin number 1 Ìlọrin Kwara North Central ni. rírọ tọkọ ìgbà tí wọ́n dúró kúbọ náà ti wá wọ́n ní ìyá gan kú làwọn ti wá wọ́n kọ fún wọn obìnrin ìyàwó ẹ̀gbọ́n Ọlọ́run yẹn ó ní ọpọlọ. lawless country ni gbogbo àwọn ọlọ́pàá yẹn gan ṣe ọbúyá whatever ó yẹ kán detain wọn ni. ọlọ́pàá ní slippers ọlọ́pàá tó wọ slippers. ó yẹ kán arrest wọn ni. number 1 wọn ò wọ uniform. Number 2, mọ́tò tó gbé wá kò ní plate number. Ṣé mọ́tò ọlọ́pàá ń lò nìyẹn? Ajínigbé. So gbogbo Ajínigbé Nigeria Limited. Totally wrong ni. So dàgbà jẹ́ pé wọ́n sọ Nàìjíríà di mọ́sẹ̀fẹ́. So advice lèmi kan sẹ́ndì síta lọ́lọ́sìn kán tètè gbé kéèsì yẹn lọ sí Ìlọrin lọ sí Ìbàdàn kó àwọn lọ́ọ̀yẹ̀ nìkan charge wọn. Bó ṣe wà yẹn ṣe ó ní enough evidence wọ́n fẹ́ wá pa ni wọ́n fẹ́ wá kidnap ni kidnapper ni wọ́n. So gbogbo ẹdẹ wọn kámẹ́rà. ọlọ́pàá ń bọ́ ṣòkòtò ní ó ń bọ́ pátá ní ìdìtà lọ́rùn ó dẹ̀ fà pátá ìwálẹ̀ I'm like ṣé ó fẹ́ gbé tà lọ́rùn ni wọ́n fẹ́ tẹ̀yìn wọlé fún tà lọ́rùn. ó ní enough evidence wọ́n ti gbé against human rights yẹ ó ní enough evidence láti prosecute case yẹ. So gbogbo èmi ni àwọn tọ́pẹ́ra wọn ní US man whatever tọ́pẹ́ra wọn àwọn association lórí group wọn tọ́pẹ́ra wọn jọ sí Ìlọrin yẹn wọ́n ní láti dí pẹ̀lú wọn wọ́n ní láti dí pẹ̀lú wọn so lórí yẹn nìyẹn so ẹ máa bẹ́ tó bọ̀ yá mi.
ká tó pe next person ẹ jẹ́ ká gbọ́ eléyìí délẹ̀ ọmọ Yorùbá ohun tí wọ́n ní kí wọ́n ṣe fún yín rèé o. If you see them talking about they don't want ìwé ẹkùn, it is not about Alolong. Yorùbá fẹ́ kẹ́ get it right. Tẹ́bá tí wọ́n sọ̀rọ̀ nípa ìwé ẹkùn kì í ṣe ìbá ìyá wa Fọlákẹ́mi ìyá kan fún mi ní gift nísìn. Ẹ ṣe wọ́n fún mi ní super sticker. Thank you for the super sticker màámi Fọlákẹ́mi. It's not about ìwé ẹkùn and Alolong. It's about nǹkan tí ìwé ẹkùn ń ṣe ní ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n pa Mr. Oyedokun tí wọ́n kọ́ àwọn ọmọ wa wọnú igbó, ìwé ẹkùn àtàwọn Nigeria military ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n lọ gba àwọn ọmọ yẹn kalẹ̀. Ẹ mọ̀ wípé ẹ ti bà business jẹ́ fún àwọn bàbá wọn ni. Wọ́n ní kó ṣe yín mọ́lé, kó gbowó jísíà lọ́wọ́ yín, kí wọ́n pa yín tí wọ́n fẹ́ gbáyé nínú yín. Wọ́n ní ẹ san jísíà, ẹ gba jísíà lọ́wọ́ wọn. Wá tùrúhù, wá kúlíkúlí, wá dóńkúà. Ẹjà wọn lógun. Wọ́n kò zúhùm kẹ́ mú wọn lẹ́rú. Wọ́n zùrúhùm kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé. Ẹ sédè mọ́ wọn. Ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà, wọn gbọ́dọ̀ lóko, wọn gbọ́dọ̀ lọ ọjà. Ẹ tilẹ̀kùn mọ́ wọn, ẹ gbọ́dọ̀ jáde, ẹ gbọ́dọ̀ níta. Ẹ sédè mọ́ wọn. Àwa Mùsùlùmí lálẹ́tọ̀ọ́ àti ṣe kèfèrí mọ́lé. Kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ̀ọ́ àti ṣe wa mọ́lé. Lórí ilẹ̀ wa o, ogúndé o. Wọ́n kí hudu lahum kúlù mọ̀rọ̀sọ́ọ̀dìn. Àtàkọ́mọdé. Bí tọ́ bá ti bá wọn ẹ̀fìdí wọn gúnlẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ bá wọn ní bùbá tán fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀. Ẹ bá wọn ní bùbá, ẹ kó wọn, ẹ dì wọn mọ́lẹ̀. Yìí tó bá wù tó bá fẹ́ tú sílẹ̀ tí tó bá fi sọ pé láìláìláìlá tó máa fi gbà fún àlà. Yìí tó bá wá fi pé wọ́n ti gbà fún àlà tán, ẹ gbowó jísíà lọ́wọ́ wọn. Ẹ gbowó ẹ̀mí, wọ́n fẹ́ máa gbé ayé. Wọ́n lè ká lè bá gbé ayé. Ṣáwọn Boko Haram ń gbowó àbí wọn gbowó nísìn. Jísíà. Ransom ni wọ́n ń pè ní jísíà. Ẹ lọ wò nínú Quran, ẹ lọ ka English Quran. Ransom wà nínú English Quran. Ẹ gba jísíà lọ́wọ́ wọn. Wọ́n lè bá ayé gbé owó ẹ̀mí wọn, wọ́n fẹ́ gbé ayé. Ó ní ẹ ṣẹ́ wọn mọ́lé, ẹ pa wọ́n. Ṣẹ̀rí kill them where they hide. Ẹ ti gbọ́ kan lórí ilẹ̀ wa, wọ́n ṣe wà mọ́lé àwọn olórí ibú. Ẹ máa wọ next available flight Sambisa straight. Ẹ máa lọ Sambisa àbí kẹ́ máa lọ Mali àbí Senegal, gbogbo bí ẹ bá ti wá. Ó yá igbó eré níta látẹ̀dún. Àròwọ́ ìwé ẹ̀yìn ẹ máa wọ gbó lọ straight. Wá kùlùhù, wá sùgùngùn. Níbo ká ní kọjá kò sí ẹ wo èpè la máa fún yín. Bàbá wa ẹgbẹ́ kọ́ọ̀lù àti gbé kọ́ọ̀lù bá a sọ̀rọ̀ sókè. Ẹ̀ka lẹ́mọ̀ àwọn Yorùbá wo yọ̀. Ẹ kú dédé àsìkò yìí wá sùlùhù, ẹ ṣe wọn mọ́lé, ẹ pa wọ́n. Ọjọ́ mẹ́ta ẹ kú ètò náà. Ẹ ṣeun. Ọlọ́run gbàdúrà wa. Àṣẹ. Ṣé rí gbogbo tó ṣẹlẹ̀ kọ́ lọ́wọ́ bá kàn ṣàánú wa ni. Àṣẹ. Ṣé rí kọ́ lọ́wọ́ mọ́ dojú tì wá nílẹ̀ Yorùbá. Àṣẹ o. Ṣé rí kọ́ máa sùlùhù wa. Kò sí bí tí mo sọ ní ìjẹta ní orí òtò yín pé nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun ni. Ẹ̀tẹ́ni Kristẹni kọ́ mọ́ bínú Mùsùlùmí, kí Mùsùlùmí ọmọ bínú Kristẹni, kó ní sẹ̀sẹ̀ ọmọ bínú ara wọn. Báwọn bàbá yẹn ṣe jọ ń lọ ayé ń gbà yẹn nìyẹn tó fi ń yẹ wọn. Ẹgẹ́ tí mi sìn, níta bá fi lè sọ wípé ẹnìkan ni bó ṣe wà yẹn bí ìgbà tó ṣe pé bóyá pé à ń là lọ́lọ́run ọba lọ́wọ́ nìyẹn. Ọlọ́run ọba tó wà yìí kì í sọ bá ẹnìkan náà. Ọlọ́run ọba tó wà yìí kì í sọ bá ẹnìkan. A gbọ́dọ̀ ṣe kí ni? A gbọ́dọ̀ gbà pé bàbá ẹlẹ́sìn tí ń ṣe. Bàbá wa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. God bless you. Ọ̀rọ̀ ẹ̀sìn ṣẹ́yìn tó wà lẹ́yìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni tó wà lẹ́yìn. Mo fẹ́ kí Yorùbá ká get it right. This is not about religion. Wọ́n ní àwọn ẹni tó sà. Èmi ò dé tako irú ẹ. Èmi ṣe síláàbù fún. Mo ṣe síláàbù fún. Irú ẹkùn at least 45 years. Irú ẹkùn ńlẹ̀ Yorùbá kò sí Yorùbá. Bẹ́ẹ̀ni. Irú ẹkùn náà ní Yorùbá. Irú ẹkùn
ló Yorùbá ẹgẹ́ tí mi ń sìn. So bó ṣe wà yẹn tí ò bá ti lè gba ìlú ẹkùn kó wọ bòmíì lọ. Kó máa lọ sábì tàbí Sókótó. Ó lè lọ lóyìnbó, ó lè lọ sẹ́ni gbé ẹ̀. Ẹgẹ́ tí mi ń sìn. Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Ọlọ́run ó gbà Ọlọ́run ọba ò ní dójú tì wá lẹ̀ Yorùbá. Ọlọ́run ó sì bá wa sí pẹ̀lú ìrọ̀rùn. Gbogbo ẹ̀yin Muslim Christian wọ́n ní káwọn jọ pawọ́pọ̀ lé ìwé ẹkùn lórí o, káwọn léwé ẹkùn wọlé, kọ́ máa wá sùúrù, kọ́ máa wá ṣe yín mọ́lé, kọ́ máa pa yín, kọ́ gé yín lórí, kọ́ gé yín lọ́rùn. Ẹ bá wa gbóhùn sókè, wá sùúrù. À ń gbọ́ yín sà. Hello, à ń gbọ́ yín o. Màmí Olúwakẹ́mi, thank you, God bless you for the super sticker. Ọwọ́ yẹn máa lọ sókè o, à ń gbọ́ yín sà. Mo kí yín ẹ kálẹ́ o. Èmi náà kí yín sà. Ẹ̀kú ètò Yorùbáwùyí. Yes sir. Ẹ kú kó lè dá nílẹ̀ Yorùbá. Yes sir. Lákọ̀ọ́kọ́ fídíò tẹ́ ń play yẹn. Àwa náà ti gbọ́ fídíò yẹn gbọ́dọ̀ dá. Ṣé tó bá jẹ́ pé ẹnìkan ló sọ̀rọ̀ yẹn tí kò kí ń ṣe Mùsùlùmí, ṣé ìjọba ò ti ní gbé ẹni yẹn? Wọ́n á ti fò bọ́ta, wọ́n á ti ní kán lọ gbé. Ṣé ìjọba ò ti ní gbé àwọn DSS dẹ̀ rí? Ṣé wọ́n ti ní gbé? Wọ́n sọ fún wa sí pé àwọn Mùsùlùmí nílẹ̀ Yorùbá wọ́n lágbára jùjọba lọ. Àbí? Nǹkan tó ń tà láti gbà nìyẹn. Wá sí eléyìí kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ wọn ń sọ̀rọ̀ wọn ń fẹnu tẹ́ńbẹ́lú ìjọba. Tó bá pẹ́ lòmíì Kírísítẹ́nì ló sọ̀rọ̀ yìí, bóyá pásítọ̀ kan ló wàásù tó lọ mú òfin Mósè jáde pé ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ pa ẹ̀ṣẹ̀ kìíní kan, àbọ̀ oníṣẹ̀ṣe wọ́n máa ti lọ gbé wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n á ní kí wọ́n sọ tẹnu wọn tán ní lọ́dọ̀ náà. Ṣé nítorí pé wọ́n wá ìbò ní 2027 ni wọ́n ṣe kankan fún wọn yìí? Tinubu ti dúró lórí pé ẹjà fúnra yín. Ẹ jẹ́ kí n fi kún fún. Màmí Olúwakẹ́mi, thank you, ẹ ṣáà ń dà mí super sticker lọ ni ẹ ṣe wo dúpẹ́. Wọ́n ti ní tí bàbá Tinubu ò bá ti lè kọ́ṣàn Sunday Igboho tí wọ́n fi dára náà ń gbé ó má respect ìbò àwọn ní 2027. Aláwa náà ò fẹ́ bò wọn. Mélòó ni wọ́n? Ṣe rí ibi tí ọ̀rọ̀ ń lọ yìí, ṣe rí àwọn Mùsùlùmí Haúsá lọ́kùnrin àjọ tó náà fẹ́ bá ìrù ẹ̀kùn jà, olórí burúkú ń wáyàn fúnra mi. Oyè yín ṣé ẹ̀yin tó jẹ́ pé ẹ̀sìn yín ló ń jiyàn gbé, ṣé ẹ̀sìn yẹn ni kí àwọn èèyàn wá papọ̀ mọ́ kó wá bá yín jà, wọ́n bá yín jà. Wọ́n bẹ́ẹ̀ ni Kírísítẹ́nì ẹ̀ pawọ́pọ̀ káwọn jọ wáwé ẹ̀kọ́ jà. 100%. Ta ló ní ìlú ẹ̀kọ́? Ìgbòho làwọn tẹ̀lé. Oyè yín ọmọ Yorùbá ni yín àná. Ìgbòho ọmọ Fúlàní ni mí. Ọmọ Yorùbá ni yín àbí? Kò sí wàhálà. Ìgbòho tó òun la tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Ṣóyè yín àwọn Haúsá wọn ti jí. Ṣẹ́rí tí àwọn Haúsá tó ń gbọ́ Yorùbá bá wà lórí ṣóyìn, ó dijọ́ tí wọ́n bá padà sí Ubangiji wọn tí wọ́n ń pè. Bẹ́ẹ̀ni, Haúsá ò mọ àlà, Ubangiji lọ́mọ. Tó mú àlà kúrò, ọjọ́ ìnáwó máa tó lójútì. Ó padà sí Ubangiji wọn tí wọ́n ń pè. Ṣóyè yín ẹ fi àlà lọ́rùn mẹ́, Ubangiji yín ẹ padà sí Ubangiji yín. Ṣóyè yín. So àṣírí kan wà ń bẹ̀ yẹn. Ọjọ́ tí àwọn Haúsá bẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n lo Ubangiji, ẹ̀rí kan tó máa ṣẹlẹ̀. Kọ́ máa sọ̀rọ̀ tó bá fẹ́ dárúkọ Ọlọ́run kọ́ máa lo Ubangiji wọn kó fi àlà sí. Ṣóyè yín Ubangiji làwa mọ̀ táwùsá máa ń sọ tẹ́lẹ̀. Nọ́bẹ̀ sí sọ àlà. Bàbá mi ẹ̀mọ tátì tí wọ́n ń lò ẹ kì í jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá tó ń wò mí. Tátì táwọn èèyàn ń lò ẹ̀yin náà fi ṣírò ara yín. Ké èmi jẹ́ bàbá kan sìn, ẹnìkan jẹ́ bàbá kan. Tó ọmọ tí bàbá yẹn wá bí, ọmọ yẹn wá kí bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀, ó yan bàbá ẹ̀ lódì. Ó wá ń pè mí ní bàbá. Èmi náà bímọ tèmi o. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ question àkọ́kọ́ fún lọ́wọ́ yín. Tí àwọn ọmọ mi bá pè mí, tí ọmọ tí ó fi bàbá àti ẹ̀ káràkà tó bá pè mí fún the same thing, ta ni màá kọ́kọ́ dá lóhùn? Ẹ máa gbọ́ngbẹ ni. Ẹ máa gbọ́ngbẹ, máa lé dànù. Ẹ máa lé tẹfẹtẹfẹ kúrò ní ọ̀dọ̀ yìí. Tí ìgbà tiẹ̀ le, màá kọ́kọ́ dá ọmọ tèmi lóhùn náà. Bàbá tiẹ̀ tó wá pa tì yẹn, ṣé inú bàbá tiẹ̀ yẹn máa dùn sí? Tátì tó máa ń lò nìyẹn. Tó máa kọ́ wọ̀ nìyí. Ṣèbí ṣìkà ò nìyẹn.
ṣèbó lárí fídíò ẹ̀ nígbà tí ò tí ì di Boko Haram ṣèbó tàn wọ́n ni ṣèbó ló ń gbé ní kiri. wọ́n máa kọ́kọ́ tàn yín pé Ọlọ́run tí yín bàbá yín tẹ̀ ń pè àwọn òrìṣà yín tẹ̀ ń pè wọ́n á kọ́ ní kẹ́ bá wọn jà náà tó ló máa ń kàn yín ní kó àwọn bàbá yín yẹn ò ní lè gbèjà yín Haúsá ò kì í pe Allah Ubangiji làwùsá máa ń pè Yorùbá ò kì í pe Allah Elédùmarè la máa ń pè wọ́n wọlé Haúsá wọ́n gba Ubangiji lọ́wọ́ wọn wọ́n fún wọn ní Allah wọ́n wọlé Yorùbá wọ́n gbé Elédùmarè wọ́n fún wa ní Allah àti jí Haúsá ti jí Yorùbá ti jí sábí sálẹ̀ máa láǹdì sílẹ̀ yìí. ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ jẹ́ kí àwọn Haúsá kí wọ́n bẹ̀ sí pé Ubangiji wọn wọ́n máa pe Allah mọ́ anything tí wọ́n máa ń sọ kọ́ bẹ̀ sí pé Ubangiji ẹni tó máa ṣẹlẹ̀ ó yẹ yín Ubangiji làwa mọ̀ lẹ́nu àwọn Haúsá. Ọlọ́run tí wọ́n. Ubangiji làwa gbọ́njú mọ̀ kò sí ìgbà tó ń jẹ́ wàláì Allah wàláì kíní kan mùsùlùmí láì Ubangiji làwùsá máa ń sọ. ó yẹ yín ọ̀sán kò orúkọ Ubangiji dẹ̀ lọ tó lè jẹ́ pé Allah ni wọ́n ń pè gbogbo ẹ̀ dẹ̀ dojúrú nísìn tí wọ́n ti wá já ẹ rí i pé àṣírí àwọn boko ìsìlámù yẹn àṣírí ẹ̀ ti tú ló ti yé yín ní fi sábẹ́ àwọn sọmọ àṣírí ìsìlámù ti tú. bẹ́ẹ̀ òun ni wọ́n ṣe ń kọ́ra fáwọn fẹ́rù ẹkùn wọn ráyè ọ̀pẹ́rẹ́tì mọ́. bẹ́ẹ̀ ni wọn ráyè ọ̀pẹ́rẹ́tì mọ́ àdá fún yín. wọ́n ṣe ń kọ́ra mọ́rù ẹkùn àti pé ta lọ lọ́hùn ẹ bá àsọ̀rọ̀ bọ́ yẹn pé kó ṣọ́ra ẹ̀ because àwọn pípù yẹn wọ́n sì máa padà wá ní ọ̀nà míì wọ́n ti bọ́ta wọ́n ti bẹ̀ sọ pé àfi táwọn bá rí gbé pé dandan àwọn gbọ́dọ̀ gbé. kọmíṣánná Ọ̀yọ́ police dẹ̀ ti sọ pé tẹ bá fẹ́ fáìlì kéèsì against ìdáná ọlọ́wọ́ ẹ máa bọ̀ ní Ọ̀yọ́ ẹ máa bọ̀ lọ́yọ̀ọ́ tó yé yín so kìíní yẹn sì ó máa gé ìyá apá wọn ẹ máa jíyàn gbé ẹ máa gbé yàn sọ́kọ̀ orúkọ ẹ wá sọ pé kì í ṣe kidnapper kí ni agbésùmọ̀mí tó bá tó ń bọ̀ ìdáná ọlọ́run gbé lọ tó ń bá rí gbé lọ sínú mọ́tò yẹn tó ń bá pa tó bá jùnù wọ́n máa sọ pé àwọn ọmọ kan pa ẹ̀ ni tó bá sọ pé Nigerian police ni àwọn tó wá wọ́n ní kí ni plate number wọn ohun tó máa fi máa táàkì nìyẹn. ó ti di unknown gunmen so ẹ ṣe bàbá wa. tí nǹkan mi bá wà lẹ́yìn kidnapper ẹ pè wọ́n bẹ́ẹ̀. báwa bá ń ta wọn kára máa ta wọn. ó dùn wọ́n. ẹ dọ́ra lórí TikTok ẹ sẹ́ndì at me ká lè bá a rí yín gbé wọlé mi fẹ́ kẹ́ ẹ report ọ máa report page mi so ẹ sẹ́ndì at me kí n lè gbé yín wọlé ẹ sẹ́ndì at me kí n lè gbé yín wọlé ẹ jọ̀ọ́ ẹ sẹ́ndì at me máa gbé yín sókè mi fẹ́ kán report page mi. Ubangiji náà gbà lọ́wọ́ Haúsá wọ́n fún wọn ní Allah ṣe ọ̀rọ̀ ta lọ́rùn yẹn dùn wọn o mo tún wá ro kinní kan ẹ dákun tó lọ mami ẹ ní sùúrù ẹ fún mi ìṣẹ́jú kan mo ro kinní kan lórí ọ̀rọ̀ ta lọ́rùn ẹ bá wa lóun tó fi ń gbọ́ wa ń sálẹ̀ ẹ bá wa lóun mo ń ro kinní kan lórí ọ̀rọ̀ ta lọ́rùn mi mọ̀ bóyá ẹ̀ rìn bí mo ṣe rìn ìyá ta lọ́rùn láti dìde sí ọ̀rọ̀ ta lọ́lọ́run kó mọ̀ jẹ́ wípé ọmọ ológo ńlá kó mọ̀ jẹ́ pé ọmọ ológo ńlá ni ta lọ́lọ́run mi ò bá àwọn èèyàn bóyá ọ̀rọ̀ mi ń clear sí bóyá ta lọ́lọ́run bóyá ọmọ ológo ńlá ni wọ́n ṣe wò pé àtòkú àtàyè ẹ̀ ó máa wúlò fún nǹkan kan tó o bá gbàgbé pàápẹ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ọ̀pá ẹ̀ka tó bá múra sọ̀rọ̀ ara ẹ̀ àtòkú àtàyè ẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù ṣé ta lọ́lọ́run nìkan ló ń sọ̀rọ̀ ìwọ́n kan ti bọ́ta lẹ́yìn ànánsì tó tún gbé wọn ṣépè but why ẹ rí i pé tó máa gbé ta lọ́lọ́run gbogbo Nàìjíríà ló máa ń mì ṣé kìí ṣe pé ògo ńlá ni ta lọ́lọ́run gbé wá sáyé ẹ gé mi bíi ẹ bá mi sẹ́ǹdẹ̀ ta lọ́lọ́run àti ìyá ta lọ́lọ́run ṣé kìí ṣe pé ògo ńlá ni ta lọ́lọ́run gbé wá sáyé tó wá wò pé àtòkú ọmọ ológo àtàyè ọmọ ológo gbogbo ẹ̀ ló wúlò wá ta lọ́lọ́run every time à ń gbọ́ yín mà. mo kàn nífẹ̀ẹ́ wo nǹkan tí mo sẹ́ǹdì sí mo sẹ́ǹdì kankan sí yín lórí WhatsApp. ok màámi máa wọ ẹ ṣùgbọ́n. ok problem.
mi mọ̀ bóyá àwọn èèyàn rí rò bí mo ṣe rí rò yẹn o bóyá àwọn èèyàn rò bí mo ṣe rò yẹn why ta lọ́lọ́run every time. Ìyá mi mo ti okay ẹ ṣé God bless you why ta lọ́lọ́run every time. àwọn tó bá dẹ̀ gbéra lọ́lọ́run báyìí ògo yẹn máa bú yọ everybody gbúdúgbúdú ta lọ́lọ́run sí àti gọ́vnà àti everybody ló ní contact ẹ̀ ló ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ nísìn ṣé kìí ṣe pé kíní kò jẹ́ kí ta lọ́lọ́run rí ògo yẹn lò káwọn wá òkú jẹ́ ká bẹ́ẹ̀ lò ẹ̀ lọ́ bá wa gbóhùn sókè. àwa pẹ̀lú nípa yẹ́sà ń gbọ́ nísà ẹ kú lójú àsìkò yìí. ọlọ́run bàbá wa kan yín ọlọ́run bàbá dúró tì mí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọmọ bíbí ìlú Ìgbòho nínú sẹ́ńgẹ̀tọ̀ ọ̀rọ̀ ṣe rí ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ ó fẹ́ sọ ìtàn kékeré kan fún ipò àgbẹ̀wò lálẹ́ nípa ìlú Ìgbòho ṣe rí àdúgbò tí bẹ́ẹ̀ ni àdúgbò tí wọ́n ti bí mi wọ́n ti bí olóyè mọ́lẹ̀ lè fi máa lọ sílé àwọn olóyè ṣe rí ohun tí ò yí wọn pọ̀ tí wọ́n bá pọ̀ ní kò sẹ́nì kankan tí ó dìtò lóyè torí tí wọ́n bá ti ń dìtò báyìí ògo rẹ̀ wọ́n máa bú yọ sí wọn. àdúgbò olóyè gangan ẹ̀jẹ̀ ṣàṣírí kankan tí wọ́n bá bí alágbára kí wọ́n bá kú níbẹ̀ lẹ́nu wọ́n bí alágbára mẹ́sàn-án tẹ̀tí ní mọ ohun tí wọ́n máa jẹ́ ó dìgbà tí wọ́n bá dàgbà. tóbìnrin ni wọ́n dépè ní àdúgbò wa tí wọ́n bá alágbára kí wọ́n bá kú níbẹ̀ lẹ́nu wọ́n bí alágbára mẹ́sàn-án tẹ̀ní tí mọ ohun tí wọ́n máa jẹ́ pé nígbà tó ń kálukú bá ń dìde máa ń dàgbà máa ń dàgbà wọ́n tẹ̀ máa mọ̀ pé ẹni yìí ní agbára báyìí ọlọ́run gbogbo agbára fẹ́ni ọlọ́run gbogbo agbára ká tó wá tó ìdílé àwọn olóyè tí olóyè bá wà ní àárín ọkùnrin èmi tí mo ń pè yìí tí tó bá wà láàrin ọkùnrin ohun kan bẹ tí bá sọ fún olóyè òwú ẹ̀yìn pé ẹni tó mọ̀ mí dé lé ní. bàbá ẹ má gbòdì pa lórí ọ̀rọ̀ yẹn sà. ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ń bẹ̀ ni pé fún ara wọn ni wọ́n fúnra wọn lóògùn jẹ. àṣẹ. mo ti send the first note kan sí yín ẹ lọ gbọ́ Sákírù mo tẹ̀ ní forúkọ rẹ̀ sí Sákírù lòun náà máa ń bú olóyè nígbà kan ó máa ń bú olóyè nígbà kan ó ti dá wọn léṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí olóyè níta lọ́lọ́run òun àti Saheed Shittu jọ máa ń bára wọn jà. Ṣètìrántí ẹni Amẹ́ríkà ní ọlọ́mọ. ọ̀kan lọ́mọ padà sí skul tiẹ̀ ọmọ ọlọ́mọ. Sákírù kọ̀ọ̀kan lọ́mọ yẹn ti wá kódà lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe àbòsí tí wọ́n ṣe ṣe everything ẹ lọ sí péjì ẹ kẹ lọ gbọ́ ọ̀rọ̀ yẹn kẹ lọ gbọ́ nǹkan tuntun kẹ lọ gbọ́ gbogbo mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn tán mo wá sórí prógámù ọ̀dọ̀ yín báyìí ní ìsìlálẹ̀ ṣe rí ọlọ́run yìí sí lẹ́yìn alábòsí ṣe rí àwọn tí wọ́n ń pera wọn ní Ìlọrin heritage yẹn gbogbo àbòsí tí wọ́n ṣe pẹ̀lú Ìlọrin emirate àbí kí wọ́n ń pa àwọn yẹn náà àwọn ògbó Ìlọrin gbogbo ẹni Sákírù yẹn pọ̀ sí wẹ́wẹ́ ló sọ mẹ́. ó padà get started. gbogbo ohun tí wọ́n fẹ́ wá gbé Sákírù tí wọ́n fẹ́ wá gbé wọ́n tí wọ́n fẹ́ gbé ta lọ lọ́hùn tó jẹ́ pé pẹ̀lú àbòsí kó tó di pé Ọlọ́run fi olóyè sí sá. ọwọ́ mi ló tẹ̀ o. You can't trust them o. You cannot trust them o. Trust Muslim at your own peril. ẹni tó wà lórí TikTok mo fẹ́ gbé yín wọlé torí àwọn wèrè yẹn ni ẹ bá gbóhùn sókè sà. Hello, ẹ kálẹ́. ẹ kúrẹ́ dé àsìkò yìí sà ẹ kúrẹ́ dé àsìkò yìí. àsìkò ni ẹ kú ètò. ìjọ ń ṣètò yìí. ọ̀dọ́ ọgbà ìṣègùn tani ń bá Ìgbòho forí gbárí tani ń bá bàbá Tinubu forí gbárí aláǹgbá tí bá wọn forí gbárí ò ní rù. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ tí bá wọn forí gbárí ẹ̀yà ní fi wọlé gbùrù ọ̀tá Yorùbá ọ̀tá Sọ́dìbò ẹ̀yà wọn fi wọlé gbùrù. àṣẹ o. wọn ò ní lọ́nà lọ. àṣẹ. ẹ ráwọn tí ó bá ní àwọn fẹ́rù ẹkùn wọn lọ lu wọn. next available bus Kano Straight. wọn lọ sílùú wọn bí wọn ti wá
ilẹ̀ Yorùbá la wà gbogbo tó ń ṣe wọ́n ń dakoro ni àkóró ṣẹ̀gbẹ́ tí nǹkan bá gbóyàn ètí ìṣe wọ́n ń jakó lọ́wọ́ ni ẹ̀mí àgàgà yóò kó omi tọ́wà yẹn ó kì í ṣe ààyè rẹ̀. ẹ bá wa mute ẹ ti dé o TikTok. ọlá pé wọ́n sì wà ń bẹ̀ yẹn iná ni wọ́n fi ń rí gbogbo tí wọ́n ṣe náà fi ń rí ṣe wàláì ọ̀rẹ́ káàbọ̀ ká bá dé bí irú àwọn tó bá ti wá ká máa bójú wọn jẹ́lẹ̀ kan náà ni ká máa bójú wọn jẹ́lẹ̀ kan náà ni ẹ̀yìn gbọ́ ọlá pé òfin láyè lọ́wọ́ tí máa dáná sun wọ́n lónìí wọn láyà o ọlá pé wọ́n ń ṣe wọ́n mú jẹ náà fi ń ṣe náà ń ṣe yẹn ìtàní Ọlọ́run kó sì múra dáadáa gbogbo ó tó padà wá tí ó bá múra dáadáa àwọn tí ẹ tó súnmọ́ náà mọ́tò wọn sí torí pé àwọn alábọ̀dé. ẹ̀gbọ́n tàlẹ́ lọ́n tó sọ pé ló máa pa Ọlọ́run ló máa fà lé wọn lọ́wọ́ ẹ̀gbọ́n ọmọ bàbá ẹ̀. Yorùbá lélẹ́yìn o ṣẹ́ṣẹ́ rí ọlọ́mọdé ká gba èsì ká gbà lára àgbàsódì ìlú náà ló sàn Haúsá tẹ́ lọ pa ọba yìí náà lọ ń pa gbàǹgì yìí lọ pa. àwọn náà pọ̀ bá wọn o. ẹyin lọ pọ̀ bá yìí. ṣe ṣú ọ̀pẹ ẹ̀gbọ́n tàlẹ́ lọ́run pé ìyẹ́ ò yọ̀jú nínú igbó. tí o bá yọ máa lè. ẹ ṣe pé fúlàní kọ́ ló bẹ̀rẹ̀ ìyẹ́ ẹ̀gbọ́n tàlẹ́ lọ́run. irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ Yorùbá kò lè ṣẹlẹ̀ Yorùbá tiwa ṣẹ́gbà tí wọ́n ti pín Ìlọrin wọ́n ti pín mọ́ọ̀dọ̀ wa tán káwọ́ òṣìṣẹ́ oṣù káwọ́ ojú ọ̀sẹ̀lẹ̀ bàtí wọ́n á pín mọ́ọ̀dọ̀ wa tán káwọ́ ojú ọ̀sẹ̀ wò ẹ̀mí àyókù bẹ̀rẹ̀. ọdún ọ̀fẹ́ ẹ̀kún àwọn ọmọ káwọn gan ní iṣẹ́ tí ẹ̀kún ṣe yẹn ó ní wọ́n lára àwọn bàbá wọn ẹ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ nínú oko Ògbómọ̀ṣọ́ yẹn gbogbo wọn ti ganu oníkálukú ti ganu kalẹ̀ lẹ́gbàá sí ẹ̀ ìwé ẹkùn ló já ráǹkì wọn bá mi ẹ̀ ní dààmú. yọ̀ọ́jà rẹ̀ irú ẹkùn náà ló máa fọ́ wọn lórí pa. àṣẹ. wọ́n tanra wọn ni. nígbà tó bá yá àwọn fúnra wọn náà máa kẹ́rù náà máa wọnú òkun lọ. inú igbó Sambisa ni gbogbo wọn máa kú. Sambisa trade gbogbo wọn pátá mò ń mú táìmù ni. bẹ́ẹ̀ ẹ rí ọ̀rọ̀ ta lọ́lọ́run mọ nǹkan tó ń bí àwọn mùsùlùmí yẹn ní Tani Olohun ló kù ju ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹ̀sìn wọn irọ́ tán pa fún wa. Hello. à ń gbọ́ yín sà. òun ló kù ju nǹkan tó ká wọn lára nìyẹn. ó dùn wọ́n. ó ń dùn wọ́n. nígbà tẹ́lẹ̀ ń bọ̀ wá ààrẹ ṣèyàn wọ bàtà ọlọ́pàá wọṣọ ọlọ́pàá. ọlọ́pàá tó wọ slippers pẹ̀lú no plate number mọ́tò. mọ́tò kò ní nọ́mbà. tẹ́ ẹ bá gbé Tani Olohun lọ tán bá lọ pa ọwọ́ gbogbo ọ̀nà fẹ́ wá sí. wọ́n á ní ọ̀nà sójà. ọ̀nà sójà ló pa wọ́n lèmi jẹ́ pariwo. èmi àrò bàbá wa Tinubu kó jọ kó bá a dì pẹ̀lú àwọn ará Ìlọrin. wọ́n ti ya wèrè ọ̀nà àwọn onídìbò fún Tinubu. ní òfin wà tẹ́lẹ̀ náà lè dìbò fún Tinubu Àtíkù lè máa dìbò fáwa náà mọ̀. wọ́n ti wú ẹlẹ́sìn àti kìrìsìtẹ́nì ni o kìrìsìtẹ́nì lèmi àmọ́ pátápátá kankan náà ìdọ̀rọ̀ gbogbo wọn. wọ́n ti wú kìrìsìtẹ́nì wọ́n ti wú ẹlẹ́bọ láti bí 40 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ. wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe tiwọn lọ. wọ́n wá sọ kékeré fún yín kò tí ì pọ́dún méjì o ètò wa fẹ́ kú. táwọn ms bàbá jáde kò tí ì pọ́dún méjì. bẹ́ẹ̀ni. kí wàá ní gbogbo ẹ̀ẹ́dẹ̀ ń sọ fún ara yín pé máa pa wá ni. tí a máa ti rí bọbi tán ti ní kẹ́ máa pa wá yìí. a ti sọ ànábì ní apá ni. wá tùlù. wọ́n bẹ̀ ẹ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ wọ́n kò zúhù ẹ bá wọn jà ẹ jà wọn lógun wọ́n kò zúhù kẹ́ mú wọn lẹ́rú. ẹ̀fọ́ kí yóò dá mọ́ ni o. wọ́n zùrúhù kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ séde mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lóko wọn gbọ́dọ̀ lọ ọjà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ ní yíta ẹ séde mọ́ wọn. à ń gbọ́ yín sà. ẹ ń béèrè pé ṣé kírísítẹ́nì ṣé wọ́n fara mọ́ àbí. mi ìdédé béèrè wọ́n ní kí àwọn kírísítẹ́nì àtàwọn muslim pé ti stein táwọn máa pawọ́ pọ̀ táwọn máa fi lé ìwé ẹkùn lọ kírísítẹ́nì wọ́n ní Jésù jí àgbàdo
so ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín lénìí ṣé rí kìrìsìtẹ́nì gangan òun náà ní pé kí wọ́n pa sóye yín kìrìsìtẹ́nì gangan ní tájẹ́sì tí wọ́n pa ṣé wá rí ó ti pẹ́ tó ti intimidate àwọn kìrìsìtẹ́nì torí pé ìfẹ́ òun ni kìrìsìtẹ́nì ti mú wa so àwọn fẹ́ peace. ẹ jọ ṣé ẹ ń gbọ́ lórí YouTube ọba mi yẹn ká bèrè torí TikTok wà yìí ẹ mọ̀ pé ẹlẹ́sẹ̀ tíríkì ẹ̀yin tó wà lórí YouTube àti Facebook ṣé ẹ ń gbọ́ àwọn tó sọ̀rọ̀ lórí TikTok eléjì kọ̀nà wọn bíi ti ajá ṣé ẹ ń gbọ́ àwọn tó sọ̀rọ̀ lórí TikTok yó ká tó wá tùrú yín ṣé ẹ ń gbọ́ àwọn tó sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín nìṣó náà. so Christian gangan ni target but wọ́n rò pé àwọn ti gba ọkàn gbogbo àwọn tó tún wá jẹ́ ìṣẹ̀ṣe ẹ pé ẹlòmíì ó ń bọ Ifá ẹ tún lè tẹ̀sílẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ó ń bọ Ògún ẹ tún di pé ó lọ sí mọ́ṣáláṣí. ó lọ sílé kéwú. so gbogbo máa ń ṣe ẹ̀sìn pé àwọn ti kọ́ àgbẹ̀ Yorùbá táwọn wá gbé àjẹ̀ndà àwọn jáde síta Christian gangan ni target ẹ̀pà so kún wọn lè máa pe Allah tí wọ́n ń pè. so Christian ò lè ever sọ wípé kí ìwé ẹkùn pé kó máa ṣiṣẹ́. wọ́n pè wọ́n ní àmọ́ bí àwọn Christian máa rí ẹ̀yin Christian náà wà ní comment section wọ́n ń pè yí o kẹta wọ́n pọ̀ pẹ̀lú àwọn. ṣiṣẹ́ rí àtìgbà tí mo ti kéré over 40 years ago òun ní orí òkè kan wà ní Ìbàdàn ọkùnrin nìkan ló máa ń lọ bẹ̀ so láti ní wọ́n máa ń gbé àjẹ́ndà Usman Fodio wọ́n máa ń gbé sí orí ọ̀tà ká máa gbàdúrà kí Ọlọ́run kó ba ìmọ̀ ẹ̀ jẹ́ nílẹ̀ Yorùbá so ó ṣe pé ta ti máa ń gbà ládùúrà kí Ọlọ́run kó ba ìmọ̀ Usman Fodio jẹ́ ní Akíkẹ́ni ní Ìbàdàn. ẹ má dárúkọ ọbẹ̀ tó lórí burúkú ni wọ́n. kò sí tí wọ́n ṣe tọ̀. so láti máa ń gbà ó ti pẹ́ láti máa ń gbàdúrà yẹn ẹ wá wo ọ̀nà bí Ọlọ́run fẹ́ gbà wá lọ àwọn ms bàbá jáde. ta ti máa ń gbàdúrà ìpínlẹ̀ Yorùbá pé kó má rẹ̀ kí ogun àwọn Fúlàní kò borí wa. so Christian gangan ni so ìsinyìí ó yẹ kí àwọn kan àwọn and other Christians kí wọ́n káwọn gan jáde pé all this can intimidate ẹlòmíì tí Christian bá dẹ̀ jáde tán. láti lágbára. so ìfẹ́ dẹ̀ ni Christianity mú wa. so ẹ̀yin gẹ́gẹ́ bí Christian nísìnyí wọ́n ní kẹ́ darapọ̀ mọ́ àwọn olàkàyí wọ́n ní ìwé kùsì terrorist organization wọ́n ní kẹ́yìn àti Christian kẹ́ dáwọ́pọ̀ so ẹ fẹ́ tẹ̀lé wọn ẹ fẹ́ fàtúlù. àwa dàda dá ìwé ẹ̀kọ́ ilé Christian ló dálẹ̀. wọ́n ní kẹ́ wá pawọ́pọ̀ lẹ́lẹ́bọ̀ọ́lù àwọn Christian àwọn àbí kí lára fẹ́ sọ báyìí wọ́n ní ẹ pawọ́pọ̀. gbogbo àwọn tí wọ́n ń jáde ká sọ wípé àwọn ò fẹ́ ìwé ẹ̀kọ́ yẹn àwa ni ká dá ojú wọn mọ̀ ilẹ̀ fẹ́ sí àwa ni ká dá ojú wọn mọ̀. ẹ má bẹ̀ Mr. Adipo ẹgbẹ́ òsòkè ẹ ti ń go dìbà Mr. Adipo ṣe wà ń bẹ̀ Mr. Adipo orí péjì wa kò sáyè ń bẹ̀. ṣé gbọ́ mi. àdètún pẹ̀lú mi à ń gbọ́ yín sà. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. hallelujah o. Olúwa yóò máa dúró tì yín o. àṣẹ. You are my mentor. You are my everything. Ọlọ́run ṣàánú ẹrí ẹ. Èyí tó máa ń lè yàn wá iṣẹ́ tẹ́ ń ṣe Ọlọ́run á di ládé. àṣẹ. Ẹ ní fọmọ ṣé o. àṣẹ.